Aláròyé máa wí o. Ọwọ́ ti tẹ David àtàwọn ọ̀rẹ́ rẹ̀ tó ń ja àwọn ọlọ́kadà lólè nílẹ̀ Olújì. Àwọn afurasí adigunjalè mẹ́ta lọ́wọ́ pálábá wọn ségi pẹ̀lú bọ́wọ́ àwọn agbófinró ṣe tẹ̀ wọ́n lẹ́yìn tí wọ́n lọ digun ja ọlọ́kadà kan tí wọ́n porúkọ rẹ̀ ní Adégbèsè Adémọ́lá lólè ní ilẹ̀ Olújì níjọba ìbílẹ̀ ilẹ̀ Olújì Òkè Ìgbò. Àwọn afurasí ọ̀hún ni Adájì Aaron ẹni 20 ọdún, Ojima David ọmọ ọdún 21 àti Chukwuma Linus ẹni 30 ọdún tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ adigunjalè kan tí wọ́n ń ṣòro fáwọn ọlọ́kadà nílùú ilẹ̀ Olújì àti agbègbè rẹ̀. Aláròyé fìdí rẹ̀ múlẹ̀ nínú àtẹ̀jáde tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Àyànládé Olúṣọlá fi síta wípé láìpẹ́ yìí làwọn afurasí mẹ́tẹ̀ẹ̀ta náà lọ dènà dé ọlọ́kadà náà lásìkò tó wà lẹ́nu iṣẹ́ òòjọ́ rẹ̀. Wọ́n ṣá ọkùnrin yìí bíi kókú pẹ̀lú àdá tí wọ́n mú lọ́wọ́. Ibi tí wọ́n sì ti ń gbìyànjú láti já ọ̀kadà rẹ̀ gbà kí wọ́n máa sá lọ ni ọlọ́kadà yìí ti fi gbé ta. Ariwo rẹ̀ làwọn ará àdúgbò tí ìṣẹ̀lẹ̀ yìí ti wáyé gbọ́ tí wọ́n fi tú jáde tí wọ́n sì bẹ̀rẹ̀ sí lé àwọn adigunjalè ọ̀hún lọ títí tí wọ́n fi rí Aaron tó jẹ́ ọ̀kan nínú wọn mú. Wọ́n fa ọkùnrin afurasí ọ̀daràn ọ̀hún lé àwọn ọlọ́pàá lọ́wọ́. Òun ni wọ́n sì lò láti rí àwọn ẹlẹgbẹ́ rẹ̀ méjèèjì tí wọ́n sá lọ mú. Àyànládé ní gbogbo àwọn tọ́wọ́ tẹ̀ ọ̀hún ni wọ́n ti jẹ́wọ́ ipa tí olúkúlùkù wọn kó nínú iṣẹ́ ìdigunjalè tí wọ́n ń ṣe. Ó ní àwọn ti rí ọ̀kadà tí wọ́n jí gbé gbà padà lọ́wọ́ wọn tó sì jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn nǹkan tí àwọn yóò lò láti fi bá wọn ṣẹjọ́ lẹ́yìn tí ìwádìí bá parí pátápátá. Agbẹnusọ àwọn ọlọ́pàá ọ̀hún ní ọlọ́kadà tí wọ́n fi àdá kún bí ẹni kún ẹran náà ṣì wà lọ́sibítù kan tí òun forúkọ bò láṣìírí níbi tó ti ń gba ìtọ́jú lọ́wọ́.